èyí tí wọ́n sọ kí wọ́n bole Nbe ọ̀rọ̀ ọkọ̀ ẹ̀sìn wọn jẹ́ ń pariwo ẹbí ẹlẹ́rìí pé ìwé ẹ̀rí rẹ̀ tàbí wọ́n fi hàn ayé ẹni ọkọ̀ ṣe ọ̀rọ̀ bẹ́ẹ̀ láàrin ẹ̀dẹ́ pé bolo dé sí èdè wo ni ó sọ kílẹ̀ rí wọn tẹ̀mí pẹ̀lẹ́ sí àbájá. nǹkan tí àwọn tó gbọ́ tán máa ń sọ ni wípé wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tá a máa ń rí ẹni tàbí ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí wọ́n níbi kí ìdílé wọn wọ́n níbi kó máa ń jẹ́ ìfàsẹ̀kì nìkan wọ́n ti wá gbé ẹ̀sìn yẹn wọ́n ti rí ẹ̀sìn àbáláyé nǹkan wọ́n ti gbé ìdílẹ̀ so wọ́n sì ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tá a sì wọ́n ń gẹ púpọ̀ lápá àwọn mùsùlùmí pé wọ́n ní orò tó jẹ́ pé orò ìdílé wọn gẹ tán jẹ́ máa bọ̀ wọ́n gbé gbogbo ìdílé pé bóò ni ẹ̀sìn ìbò lẹ́yìn ṣe láàrin ẹ̀sìn tẹ̀sẹ̀ lérò pé ẹsẹ̀ ọ̀rọ̀ lẹ́bìnrin ó sì ní ìdáhùn ní òtítọ́ gẹ́gẹ́ bí tí wọ́n ń sọ gbogbo àwọn nǹkan tí wọ́n ń sọ wọ̀nyí wípé oníkúlùkù ní orò yìí ó ní bó ṣe jẹ́ láyé ìjọ̀hún àná àwọn ọ̀pọ̀lọpọ̀ bàbá wa alágbára ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n tẹ ìbúdó togun ni wọ́n tẹ ìbúdó àwọn amẹ́yìn bá òkìtì ọ̀gán ṣèpàdé wọ́n gbé irun malẹ̀ nínú rẹ̀ wọ́n gbé jáde wọ́n sì lọ fi jagun ṣùgbọ́n wọ́n bá ṣàdéhùn báńbáńbáń ni àwọn nǹkan tí wọ́n ṣe tó yẹ kó wá di ọ̀ràn sí ọ̀pọ̀lọpọ̀ ìdílé tó fi di pé ní àsìkò tá a wà yìí fẹ́ràn mi ọ̀bá ṣe wọ́n lè sọ wípé ó ń dà wọ́n láàmú irú àwa tẹ́lẹ̀ bá yín sọ̀rọ̀ ní ìsìn fáwálé ní ìdílé tiwọn onífàhánú ni wá ṣùgbọ́n àwa ti gbà Islam ẹni tó bá gba Ọlọ́run ní ìgbà tòótọ́ kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ mọ́ àmọ́ tí ọba dúró dáadáa náà ní máa di pé wọ́n ń dààmú kan lórí rẹ̀ àmọ́ tó fa ìrìn àjò yẹn ni pé àwọn baba ńlá wa jagunjagun ni wọ́n ṣe wọ́n bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ̀nyí wọ́n bá wọn ṣe múlẹ̀ ní. sọ̀kò mẹ́rin gbé bóyá ẹ̀sìn ni wọ́n àbí. kèé ṣe tí jẹ́sì kankan wọ́n pè wọ́n ránṣẹ́ ni ó dàbí pé ká máa sọ pé Ògún Ìṣàngó kínní kan gbogbo ń tà ń pè yìí ìṣẹ̀dá Ọlọ́run ni wọ́n jẹ́ àwa là ń pè wọ́n lóko yẹn ń bí wọ́n lóko bí ìtàn ń jẹ́ abẹ́ ọ̀run làwọn wọ̀nyẹn wà sí Ọlọ́run tó wá dá wọn láàmú ẹ̀sìn ni àbí tó dá tó ránṣẹ́ a lè lo bí instrument téèyàn bá ní agbára o lè lo bí kò wá túmọ̀ sí kò wá sọ dẹ̀sìn no Ọlọ́run lèèyàn máa sìn torí pé is the God of the universe báà ní ṣe nínú. wọ́n ní mùsùlùmí ń pààyàn wọ́n ní tẹ́mu kọ́ra mọ̀ bẹ́ẹ̀ pààyàn wọ́n ní wọ́n sì bí sùn láì ní kẹ̀kẹ́. ẹsẹ̀ wo lórí ọ̀rọ̀ ti bukaram wọn ò rọ̀rọ̀ sọ nípa pé ká sígun ká jagun náà ń pa ọ̀rọ̀ ogun Ọlọ́run tó dá wa wọ́n ti ń ja ogun tipẹ́tipẹ́ láti bẹ̀rẹ̀ wáṣẹ̀ kó tó di pé ànábìdì yẹn ti ń jagun àkọ́kọ́ lọ́wọ́ 1 Samuel 15 ń bọ́ lọ́wọ́ ní ìwọ Sọ́ọ̀lù dìde lọ́wọ́ pa gbogbo ìdílé ọba Amálẹ́kì náà àtàmálẹ́kì àti kan ní rẹ̀ ẹ pa wọ́n pátápátá kí ló fà á ó ń torí pé wọ́n gbógun ti ọmọ Ísírẹ́lì nígbà tí òun wọn bóde ní ilẹ̀ Íjíbítì gbogbo ẹni tí wọ́n ti ń takò nǹkan Ọlọ́run kékeré tó ń kà kún símọ̀ mọ́ sí nígbà náà ni wọn ò rọrọ̀ sọ̀rọ̀ kọ́ ni wọ́n ń sọ tí ànábì mọ̀mọ́ tẹ́lẹ̀ ń sọ́ńgbà náà tí Al-Kùránì sọ kó tó di wípé Ọlọ́run ní kí ànábì ó gbógun tẹ kèfèrí wọn ò mọ bíbá kèfèrí ti lé wọn dé kèfèrí tó dá ànábì láti Mẹ́kà tó sálọ Mẹdínà àwọn náà mọ̀ yẹn láti Mẹ́kà tó fi dẹ́kọ́ sálọ sí ilẹ̀ tó fi lọ gbọ́dọ̀ tó sọ́sọ́ ilẹ̀ ibi tí wọ́n lọ. àwọn Boko Haram tí wọ́n ń pa sálẹ̀ kùn wọn ní mùsùlùmí. Boko Haram ṣe mùsùlùmí láàyè ibi kankan Boko Haram can use any form to terrorize o lè ọgbẹ́ ilé ọba jalè tó a fẹ́ lọ ja pásítọ̀ ló lè ìṣe pásítọ̀ ló ṣe lọ tó a fẹ́ jà fáà ló lè ó lè wọ jàlábíà wọ́n lè wá fẹ́ ja aláwo ló lè ó lè sì ṣe aláwo lọ irú àwọn tí wọ́n ń sọ̀rọ̀ lórí kí n ti gbọ́n wọn nínú gbẹ̀yìn ní ìsìn ẹni tí àbá mú wọn tó gbọ́n wọn nínú ẹ bá fà ní ma pè wọn tẹ má sì wà kan òwúrọ̀ làfà sí babaláwo sí náà nítorí ìdí èyí ọ̀rọ̀ kan ni wọ́n sọ tí wọ́n pín Boko Haram tí wọ́n bá ṣe bísíní láì wọ́n lè sọ èdè Lárúbáwá kò ní mẹ́rin wọ́n lè sọ ní ti kò ní mínì kọ́ àmìlì kò bá mùsùlùmí ni wọ́n ṣé mùsùlùmí ni wọ́n ní lọ pààyàn mọ́sálásí ní pààyàn chọ́ọ̀chì ní pààyàn káàkiri ẹni ọba ti gbé gbòógè pọ́mọ ní kejì tó pọ̀ ń dàfẹ́ sí ìjọba ni kó mú kó fọwọ́ òfin mú tó bá wù ìjọba kọ́ máa wù wọ́n ràn tó bá sì wù wọ́n kẹ́kọ̀ọ́ mẹ́ra kan fún ẹni tí wọ́n fẹ́ kàṣẹ́ ní ogun kí Nàìjíríà lè sinmi wàhálà èyí tí wọ́n sọ kí wọ́n bọ́ lẹ̀ ń bẹ̀ ọ̀rọ̀ ọkọ̀ ẹ̀sìn wọn ti ń pariwo ẹbí ẹlẹ́rìí pé ìwé ẹ̀rí rẹ̀ tàbí wọ́n fi hàn ayé ẹni ọkọ̀ ṣe ọ̀rọ̀ bẹ́ẹ̀ láàrin ẹ̀dẹ́ pé ń bolo dé sí èdè wo ni sọ kílẹ̀ rí wọn tẹ̀mí pẹ̀lẹ́ sí àbáláyé gbogbo ẹ̀yin tẹ̀ ń host live tẹ̀ ń pè ẹ̀sìn mùsùlùmí jàgídíjàgan ẹ lọ sọ ara yín ẹ bọ́ọ̀lẹ̀ ńbẹ̀ ẹ̀sìn mùsùlùmí kì í ṣẹ̀sìn jàgídíjàgan ẹ̀sìn àlàáfíà ni. Assalamu alaikum.